tó ẹ mọ̀ káàbọ̀ sílé iṣẹ́ wa ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àwọn arábí ti bá pè wá ní mùmú o ẹ wo etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ̀sí tún fi ń rí wa náà kò tún ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá àwọn arábí ti pè wá ní mùmú o wọ́n tún ti fẹ́ fọ̀bọ lọ̀ wá o ǹjẹ́ ẹ ti gbọ́ wípé nàìjíríà gbọ́dọ̀ tètè ra ọkọ̀ òfurufú míì ìyẹn ọkọ̀ òfurufú tuntun míì fún igbákejì ìyẹn Kashim Shettima ní kíákíá wọ́n tún fi sí fún wa pé ní kíákíá nàìjíríà una no go kill person ẹ jọ kí ló ṣe ti tẹ́lẹ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè nìyẹn o ó ṣe jẹ́ pé competition private jet competition jet lẹ fi ń tàkà síra yín of recent ni bàbá Tinubu ra private jet lọ sí China tó fẹ́ lọ fi yáwó ní China o àìpẹ́ yìí náà ni àwọn China náà seize private jet ta àkọ́kọ́ tẹ́lẹ̀ o now ṣé ẹ dẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀ náà wọ́n ti èyí tó ní fọ́ọ̀tì yìí tó sọ pé kó pààrọ̀ yìí náà wọ́n jọ rà á ni o bàbá rà advice náà tún rà ìyẹn tẹ́lẹ̀ ni ẹ jọ ìgbà tí bàbá náà ti wá pààrọ̀ míì tó ti ra tuntun míì ẹ tún wá gbọ́n sìn wọ́n tún ní Shettima náà ìyẹn igbákejì ààrẹ náà kóun náà tún ra tuntun míì ẹ jọ ṣé wọ́n wá ní kẹwàá rùn wá ni ṣọ́ni kẹwàá bá tiwa jẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ní ẹ̀yin ará bí ẹ̀ sì ṣàánú ọlọ́run ẹ̀ sì rótọ́ lóun ẹ̀ ṣàánú gbogbo ọmọ yorùbá kí ló dé ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ǹjẹ́ ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ wọ́n ní Shettima life at risk Borno speaker demands new aircraft for vice president ó ga o ṣé wọ́n ń fò lọ London lọ jábọ́ ni àbí ká sọ wípé táyà yọ lórí eré tó fi jẹ́ pé wọ́n fẹ́ pààrọ̀ ẹ̀ wọ́n fẹ́ gbé ìmí wọlé ṣé ká sọ pé táyà yọ lórí eré ni torí eléyìí tó ti jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń pààrọ̀ yìí tó ti sọ pé kó pààrọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ wọ́n ti ní ká lọ pààrọ̀ pléènì fún igbákejì wa o tó dẹ̀ jẹ́ pé gbogbo ọmọ nàìjíríà inú owó tó ṣe mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ lọ yáwó kan tán ni so ara owó tó ṣẹ̀ṣẹ̀ lọ yá yẹn ara nǹkan tó tún fẹ́ẹ́ fi ṣe nìyẹn ẹ jọ ṣé àwọn World Bank tó ń yá nàìjíríà wọ́n lè stop nítorí mẹ́ntálítì wọ̀ yìí ti ń yàtọ̀ ó ti kúrò mẹ́ntálítì èèyàn tó ń lé sọ́sẹ̀sì fún ìlú ẹ̀ tó nífẹ̀ẹ́ ará ìlú wọ́n tún yáwó tà ìyàwó wọ́n tún ní kó fi pààrọ̀ private jet anyway ǹjẹ́ ẹ ti gbọ́ wípé arákùnrin ìyẹn olùkọ́ tí ó lu ọmọ pa wọ́n ti ọ́dà pé kí wọ́n lọ gbé o wọ́n ti ní kí wọ́n lọ gbé Ogun State teacher arrested suspended bẹ́ẹ̀ ni wọ́n arrest wọ́n tó wá dá olùkọ́ yẹn dúró ní ẹnu iṣẹ́ a lot of aircraft ni wọ́n ti kó gbá wọlé o àwọn ó ti máa tó bí 100 ọkọ̀ òfurufú báyìí sìn tó jẹ́ pé ọkọ̀ òfurufú tó ti kó gbá wọlé for the past 20 years ní nàìjíríà tí wọn ò lógo mọ́ rárá tí wọn ò tiẹ̀ réèyàn lò wọ́n mọ́ rárá tó ti gbàgbé wọn. náà tí ìjọba ìpínlẹ̀ Ògùn dẹ̀ ti wá ọ́dà wípé kí wọ́n dá olùkọ́ ìdúró ìyẹn Adamjo Elijah kódà pírísípà yẹn ìyẹn Tamara Ọ̀nàlápọ̀ wọ́n ti pè òun náà lẹ́jọ́ wọ́n ti pè pírísípà yẹn náà lẹ́jọ́ pé kóun náà bọ́ nìyí kó wá sọ nǹkan tó mọ̀ kó wá wí tẹnu ẹ̀ kó wá sọ nǹkan tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n ti wá challenge pírísípà báyìí kó wá sọ reason tó fi give order pé lọ dá sẹ̀ríà fún wọn bó bá ṣe wù ẹ́ ṣe bọ̀ pé nǹkan tí pírísípà sọ nìyẹn wọ́n ní pírísípà ní kó lọ dá sẹ̀ríà fún wọn tó bá ṣe wù náà ìjọba ti gbé pírísípà náà pé wá sọ ìdí tó fi sọ pé kó lọ dá sẹ̀ríà fún àwọn ọmọ bó ṣe wù wá sọ ìdí tó fi jẹ́ wípé ó pa àṣẹ tó lòdì sí ti government
bẹ́ẹ̀ ni ó pàṣẹ tó lòdì sí ti government. So ìyẹn ló fi kọ́kọ́ ní kí principal wá jẹ́jọ́. Èyí tó tún jẹ́ olùkọ́ náà wọ́n kọ́kọ́ mú ìyẹn, wọ́n tún wá fi òun náà wọ́n suspend díẹ̀ lẹ́nu ẹ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ kọ́ ṣẹ̀ṣẹ̀ wá ní pé ó máa wá fèsì warrant ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì sọ warrant tó máa fèsì fún wa. Ẹ wo, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé a gbọ́dọ̀ change bàálù níṣẹ́? Vice wa ò like ti tẹ́lẹ̀, kò like ògo àná, ọkọ̀ àná nìyẹn, ìyẹn ti lọ. Ṣé ẹ mọ̀ wípé Honourable Abdulkareem Lawal ló fi ká sọ pé ló fi àṣẹ sílẹ̀, kò ṣe pé ó fi àbá sílẹ̀, ó fi àṣẹ sílẹ̀ pé wọ́n gbọ́dọ̀ ra ọkọ̀ òfurufú gidi míì tuntun míì. Ó fi àṣẹ sílẹ̀ pé wọ́n gbọ́dọ̀ ra ọkọ̀ òfurufú tuntun míì fún Vice. Ẹ jọ̀ọ́, ṣé nínú ebi tó pa Nàìjíríà yìí, ẹ jọ̀ọ́, ṣé nínú ìyà tí Nàìjíríà ń fèsì? Ẹ wo, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, jẹ́ ká gbọ́ nǹkan táwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá Nation la fẹ́. Ọkọ̀ òfurufú tuntun kẹ̀ nígbà tí kò sí oúnjẹ ní ìlú. Bẹ́ẹ̀ ni, ṣé nígbà tí ebi ń pa ìlú lẹ́ni kan tún máa ra ọkọ̀ òfurufú mìíràn? Ọkọ̀ òfurufú kẹ̀, may Nigeria no happen to you o. Nínú gbogbo rògbòdìyàn kan tó ra ọkọ̀ òfurufú, tó bá tásìkò àwọn ọmọ Nàìjíríà dìde jà fúnra wọn. Bẹ́ẹ̀ ni, tẹ́bí bá pa wọ́n dáadáa, torí ẹ̀ la ṣe ń sọ pé ẹ pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yàwó èèyàn pé Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ. Ó ti wá dá mi lójú wípé Nàìjíríà kò lè dára mọ́ títí láì. Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ. Oríṣiríṣi la mọ̀ rí nígbà tí àwọn ará ìlú ń pariwo ebi ń pa wọ́n, ni àwọn kan tún ní kó change ọkọ̀ òfurufú fún Vice nígbà tó jẹ́ pé president náà ti ní tuntun. Ẹ̀mí gbogbo wọn máa wà nínú ewu náà ni lágbára Ṣèdùà. Ìka leaders àbí pẹ̀lú ohun tí orílẹ̀-èdè face ní ìgbà tí bùbù ìyẹn tí bàbá Tinubu wà níbẹ̀, nígbà tí Buhari wà níbẹ̀, ṣé wọ́n ra ọkọ̀ òfurufú àbí fún bàbá kékeré ìyẹn Ọ̀ṣínbàjò? Ó ṣe jẹ́ pé ìgbà tí Shettima wà níbẹ̀ lẹ wá ń pariwo pé kó ra ọkọ̀ òfurufú. Ẹ wo, ẹ bá wa share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yé àwọn èèyàn pé Yorùbá Nation nìkan ni o. No retreat, no surrender la fi ń sọ pé God bless Yorùbá Nation. Ó dàbọ̀.